so àwọn ẹlẹ́kọ̀ọ́ là ń bá sọ̀rọ̀ now ọ̀rọ̀ Yorùbá kò ṣe Yorùbá kò ṣe gbá kò ṣàwó má dá sí kíni àwọn èèyàn tó ti sọ sí ń kọ́ àwọn èèyàn tó ti kọ history yàtọ̀ sí Samuel Johnson tàbá bọ́ sọ̀rọ̀ Samuel Johnson nísìn kálukú náà ló máa rí pé nǹkan ọ̀tọ̀ gbogbo nǹkan tó kọ pátápátá fiction ló pọ̀ jù nú ẹ̀ ló pè nítàn àwọn àlọ́ àpagbè àlọ́ àpamọ̀ tí ó bá nǹkan kan lọ nínú sáyẹ́nsì nínú mímọ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ láyé gbogbo ayé náà ló bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ayé pẹ̀lú mythology myth yẹn láwọn èèyàn fi ń ṣe kìní kálukú ti wá palẹ̀ mọ́ wọ́n ti tún ọ̀pọ̀lọpọ̀ myth tí wọ́n kójọ wọ́n ti tún ṣe láyé inú àwọn ìlàjú ayé hadora tó kọ́kọ́ ṣáájú láwọn hadora kuldaniyun lẹ́yìn ashuriyun lẹ́yìn fenakiyun lẹ́yìn misriyun al-qadima misr al-qadima ancient Egypt so wọ́n ní civilization ibi tó ti bẹ̀rẹ̀ ní wọ́n wá ní àwọn myth tí kálukú ń sọ kò sẹ́ni tí ó sọ pé ayé bẹ̀rẹ̀ lọ́dọ̀ òun kò síran tí ó sọ pé ayé bẹ̀rẹ̀ lọ́dọ̀ òun ọ̀dọ̀ aláyé ti bẹ̀rẹ̀ so kálukú sì gbé oríṣiríṣi wọ́n sọ àwọn hero wọn wọ́n sọ di myth inú ẹ̀yìn míì wà ní báìbùlù tí báìbùlù náà dárúkọ míì ń bẹ irú Gilgamesh yìí ìkánnù àwọn ọba ní tó lágbára tó ní kíní so wọ́n wá fún ní àwọn nǹkan tó ìstórí oríṣiríṣi tí wọ́n rọ̀ mọ́ tó ju bó ṣe mọ́ lọ tí wọ́n sọ pé ìdámẹ́ta rẹ̀ ìdajì nù ìdámẹ́ta spirit ọlọ́run ni ìdá kan yòókù òun lè yàn Iraq sí ní Gilgamesh ti lo ìgbésí ayé gẹ́gẹ́ bí ọba India náà sọ tí ẹ̀ tí wọ́n mú lọ́lọ́run tó ń jẹ́ sàlásàtù kìíní tán pé Vishnu Shiva àti Shiva Vishnu Krishna àbí masari náà ní tí ẹ̀ tó náà jẹ́ sàlásà musallasu bí kìíní bẹ́ẹ̀ ni Horus Isis àbí àti Isis so àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ mythology ni tí yóò bá náà dá mythology tí ẹ̀ náà kalẹ̀ tán pẹ̀lú Odùduwà wọ́n bèèrè kéèkéé so bí gbogbo bá ń ṣe kọ́ kalẹ̀ yẹn bá ń ṣe kíní tí ká wà bẹ́ẹ̀ díjọ́ wo tí gbogbo ayé ti tún ti ẹ̀ ṣe ní ká máa gbé rọ́kiri tí ó bá nǹkankan mu nínú sáyẹ́nsì ayé ibi tí mímọ̀ dé lé ní kí ló bá mú bẹ̀ kí la lè fi ìmọ̀ tàbá pera wa níjọ tó ní mímọ̀ alájú akẹ́kọ̀ọ́ aṣọ́gbẹ̀ kí la lè fi ṣe ìsìbáàtù nǹkan yẹn tí mímọ̀ ó sọ bẹ́ẹ̀ Al-Qur'ani dá wa padà àwọn ní mímọ̀ àwọn philosopher kálukú ló ronú lọ bẹ́ Plato ni àbí Aristo mi rántí tó jẹ́ náà méjì tó kọ́kọ́ sọ̀rọ̀ evolution ó sọ̀rọ̀ evolution
kí Charles Darwin tó tún gbé tóhun tún fẹ́ lójú Plato ayúwà tó gbé tó fẹ́ lójú tó sọ wípé èèyàn jáde látara chimpanzee àbí orangutan. Al-Qur'ani àti Báíbùlù àti ẹ̀sìn Yẹ̀húdí Genesis àbí kẹni ó sọ̀rọ̀ wípé àkọ́kọ́ èèyàn Ádámọ̀ ni, so a evolve látara ọ̀bọ àbára chimpanzee àbátara gorilla, jíni wá lè súnmọ́ra wa, jíni tó ń control tó wà nú DNA tó ń control nǹkan tó bá papọ̀ mọ́ RNA tí fọ́ọ̀mù àwọn oríṣiríṣi kìíní lára fọ́tò lára. So tí jíni wá bá papọ̀, jíni ti wá ojú tí wọ́n lọ nílọ́pọ̀ míì ló jẹ́ kíkà ti wá jẹ́ 5 báyìí kó sì yà lọ́tọ̀ọ̀tọ̀. Jíni gorilla ò rí bẹ́ẹ̀ kò tó ti wá, ó kàn súnmọ́ ni. So inú tàn àbí inú gbogbo àwọn ní anthropology àbí anthropologist tí wọ́n ṣe ṣẹ́bà àwọn Yorùbá náà kà àbí àká ni. Èwo ni Homo sapien, èwo ni Homo sapien sapien, èwo ni Homo erectus. So evolve, níbi tí èyàn ti evolve, lóòtọ́ èyàn evolve, ọmọ èyàn evolve, but kìí ṣe bí táwọn science àwọn Darwin lọ. Evolving wa ó wà látara ipé àwọn èèyàn àkọ́kọ́ wọn èyí ga, irun sì máa ń pọ̀ lára wọn torí kò tí ìsáṣọ, so nǹkankan ni ó máa dáàbò, Ọlọ́run ṣe bẹ́ẹ̀ irun yẹn ó wà. So fọ́tò wọn ńgbàtí Ọlọ́run ní inna khalaqnakum min turabin in kuntum fi raybin min al-ba'thi fa inna khalaqnakum min turabin thumma min nutfatin thumma min 'alaqatin thumma min mudghatin thumma mukhallaqatin wa ghayri mu'allaqatin linubayyina lakum wa nukirru fil arhami ma nasha'u ila ajalin musamma thumma nukhrijukum tiflan ثم لتبلغوا أشدكم فمنكم من يرد إلى أرذل الأمور توفى ومنكم من يرد إلى أرذل الأمور لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير. إن كنتم في ريب من البعث tẹ́ bá ń ṣe méjì tẹ́ gbà pé accountability wà wọ́n bìí léèrè a padà gbé yín dìde ẹ lo ìṣẹ̀mí míì tó yàtọ̀ sí ìtẹ́ tí ń bá bọ̀. ṣe bá dá yín látara yẹ̀pẹ̀ tó mọ̀ mí nù tó fàtí yẹ̀pẹ̀ ní ló ńgbàtà dá yín bẹ̀ta fẹ́mi sí yín lára ẹ evolve sí bá mi tó mọ̀ mí nù tó fàtí àtomi àti pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta fi dá yín nì ẹwà ń jẹ látara tílẹ̀ ẹhù ó wá ń bí àwọn nǹkan siemens ó ń bí sí yín lára siemens yẹn ló di nútúfà ní ní ó padà máa wá di èèyàn a ní sọ èèyàn kan kalẹ̀ láti sán màmá tó máa mẹ́rin alákọ̀ọ́tí omi ni ó evolve yóò wà dẹ̀jẹ̀ kíkí yóò tún evolve yóò di bá sí ẹran yóò tún evolve stage by stage. Egungun ayọ̀ egungun bẹ̀ ayọ̀ kẹni àwọn kan tí ó máa yọ egungun tí ó máa yọ ní láwọn genes àwọn geniyat so èèyàn ni wá
ẹngbàtà bá wá rí pé mythology rí pé Odùduwà kan dé ó sọ̀kalẹ̀ láti sánmọ̀ pẹ̀lú ṣe ní wálẹ̀ ṣẹ́mọ̀ pé míìtì ni míìtì yẹn ìyẹn náà ní ká bẹ̀rẹ̀ sí believe tó wá kọ́kọ́ dé sílé Ifẹ̀ tó sì dé so oníká dákẹ́ lórí ẹ̀ so títí bí ìbá jẹ́ ààyè mímọ̀ táwọn kan bá ń pariwo Odùduwà àbí kìíní kan àwọn oníkẹ́rin kankan máa lọ àmọ́ ẹ má kó mythology dání ilẹ̀ máa fẹ̀ ilẹ̀ wá ń fẹ̀ àkùkọ ọkùnrin yẹ̀pẹ̀ dání ó wá dá sílẹ̀ ó ní ilẹ̀ máa fẹ̀ so ilé Ifẹ̀ yẹn ni ojúmọ́ ti ń wá lójúmọ́ ti ń mọ́ láyé ibẹ̀ láyé ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ yí pé fíkírà àbìdà yíyà náà ni fíkírà àbìdà yíyà ni àwa gẹ́gẹ́ bí ẹlẹ́sìn káwà bíra wa àti Christian kó bí rẹ̀ àti Mùsùlùmí kó bí rẹ̀ kí ni Bible ẹ sọ fún kí ni Al-Qur'ani sọ fáwa ta ló kọ́kọ́ pè lákọ́kọ́ èèyàn ṣánẹ́bí Ádámà l'Odùduwà àyẹn ni àbí kí ni ìbéèrè ní ká jọ bíra wa lérè ṣọ́n l'Ànábì Ádámà èèyàn àkọ́kọ́ tó bá rí sí fún rẹ̀ tẹ́sìn rẹ̀ ò bá rí sí fún ẹ tí ò bá rí táwọn kan wá ń wípé Ifá ló ń dìtámìnì ilẹ̀ Yorùbá Ifá ló ń dìtámìnì ìbò nílẹ̀ Yorùbá ta ló nílẹ̀ Ifá wo ta ló nífá ṣe fàmọ́ geography ni so àtẹlẹ́kọ̀ọ́ àti gbogbo ẹlẹ́kọ̀ọ́ tó ga jù àti gbogbo kálukú káàdẹ̀ di irọ́ yẹn mú kẹ́nìkankan má sọ̀rọ̀ lé lórí kó wà sacred ó dá àwọn tó ti wá sọ̀rọ̀ lé lórí àwọn tó ti sọ̀rọ̀ lé lórí Samuel Johnson sọ̀rọ̀ ó kọ̀wé ẹnìkan ń dági Abdullahi ọmọ Nupe ni òun náà kọ ìtàn wípé Yorùbá ìran Yorùbá inú Nupe ló ti jáde ṣe ẹ̀rí ẹ̀ kà ní so àwọn tó ń sọ̀rọ̀ yẹn àwọn yẹn ló lè sọ̀rọ̀ ẹni tó bá já àfá ò gbọdọ̀ sọ̀rọ̀ òun tó dẹ̀ sọ̀rọ̀ yẹn ó ní no empire in Yoruba land. There was never an empire. Oyo was never an empire. Oyo empire. Ohun yẹn tó sọ̀rọ̀, ìdébẹ̀ o, mo yà lọ bí gbogbo eléyìí. So ohun yẹn tó sọ̀rọ̀, ta ló fún lésì, àwọn olódìde tí wọ́n kàn tán sọ wípé no. So version oríṣiríṣi tí o bá gbé kalẹ̀ ní tàn rẹ̀ là ń sọ wípé ẹ lọ jókòó ẹ̀rọ orí so version ṣe lè lọ́lọ́tọ̀ọ̀tọ̀ mo dẹ̀ béèrè lọ́dọ̀ ohun níjọ́ tí mo sọ̀rọ̀ Odùduwà ìpé kìíní kan ìpé Odùduwà ò wá kò sọ̀kalẹ̀ láti sánmà kan ìran kan bẹ́ Sudan tó ń jẹ́ Hadandawa so àwọn Hadandawa yẹn àwọn là ń pè ní Odùduwà so wọ́n ń bọ̀ ni wọ́n wá béèrè pé ókè Odùduwà kí lórúkọ ẹ̀ so Odùduwà náà lórúkọ ni káwọn àwa Yorùbá tá ń kọ̀tàn tá ń sọ kíní kan wà kí lórúkọ ẹni yẹn because ìran ló ń jẹ́ Hadandawa ìran ni odidi kọ̀bílà ni ṣáàbù kan ni ní Sudan so Sudan yẹn wọ́n ń sọ̀kalẹ̀ bọ̀ láti Sudan kọ́ ní èèyàn ti pilẹ̀ Ànábì Ádámù tọ́lọ́run sọ ní ja'ilun fil ardi khalifatan pé òun fẹ́ ja'ilun fil ardi khalifatan ilẹ̀ lóòrùn fẹ́ dá sí kò lóòrùn dá sí sánmà so automatically alìjẹ́nà tó ní kó wà kò ń ṣe sánmà ló wà ilẹ̀ náà ló wà material tí wọ́n fi mú tí wọ́n fi dá orí ilẹ̀ yìí ni
so India ń claim yí pé ọ̀dọ̀ àwọn ní ànábì Ádámù ẹ̀ náà ti múlẹ̀ so àwọn archaeologist tí wọ́n ń tú ilẹ̀ tí wọ́n máa ń wálẹ̀ tí wọ́n máa ń wá gbogbo kíní kò sí bí orí pa tí wọ́n lè tú láfíríkà yìí tó ṣó wípé Ilé Ifẹ̀ ní àkọ́kọ́ èèyàn ti ṣẹlẹ̀. ok ìgbà tó dúdú adé tó délé Ifẹ̀ ṣé kò báyàn so tó bá báyàn ta ló ní ilẹ̀ ń gbà náà ó ṣàbáyàn ìbéèrè ní so báwo la ṣe criticize àwọn nǹkan yẹn pẹ̀lú mímọ̀ tá ní ká fi ṣe nákìdù ẹ̀. Ibn Khaldun la kọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbé an-naqdu tarihi lọ́kọ́ gbé kalẹ̀. So naqdu tarihi ló máa fi yanjú àwọn èyí tó bá jẹ́ nǹkan tí ó eléyìí mú kò lọ o lè gbà wọlé o lè gbà lákàyò gbélé wọlé. So àwọn archaeologists nígbà tí wọ́n wá tàríkù èèyàn over 6 million years lèyàn ti exist lórí ilẹ̀. So wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí wọ́n wá agbárí àwọn èèyàn wọ́n rágbárí orípa wọn orípa kíní wọ́n rí ní India wọ́n rí ní Saudi wọ́n rí ní Australia wọ́n rí láfíríkà ń bì. Áfíríkà tán ti rí kìí ṣe Nàìjíríà ni wọ́n ti rí Tanzania àbí Kenya ni wọ́n ti rí. So a ṣe ká ń lè kéwú Tarikhul Insan Sanarabia wà láti ká Sanarabia láti ká. So nǹkan tá ká yẹn tí àwọn tí ìbò láti fẹ́ ló ṣe kàkàn máa ká kọ́ máa sí ká má lè relate ẹ̀ mọ́ anything. So kíru wa yìí náà ká tún máa gba fiction káwọn student tó ń bọ̀ kí wọ́n kókó sórí tí ó wà defendable anywhere. Èèyàn sì kìí ascend lókè báyìí wọ́n máa ń descend wá ní wọ́n migrate látòkè sọ̀kalẹ̀ ní wọ́n migrate láti ilẹ̀ lókè. So ló fi hàn pé Yorùbá Yámánì ni wọ́n ti wá but Odùduwà Sudan ló ti wá. Àmọ́ Yorùbá yẹn wọ́n descend ní láti Yámánì sọ̀kalẹ̀. Àwọn tó jáde bẹ́ẹ̀ làwọn Núpé tí wọ́n ń wí pé Yorùbá jáde látara wọn yìí wọ́n sì wà mọ́sárì dọ́là àwọn Núbà náà ni wọ́n ń pè wọ́n. Tí wọ́n bá dé ọ̀dọ̀ wọn ní Aswan ní South Egypt southern part of Egypt l'Aswan a rí wọn wọ́n ń kọ́lé bá wọn tápà tí kọ́lé yẹn ni wọ́n sì ń lo àwọn àtẹ tí wọ́n fọwọ́ hun táwọn tápà máa ń lò tán máa fi ń dé gbábá yẹn. Iṣẹ́ wọn ò yàtọ̀. Núbà ni wọ́n ń pè wọ́n. Wọ́n pààlà pẹ̀lú Sudan náà. So Yámánì yẹn ibi tí Yorùbá ti wá ó ṣe bèèrè kí ló ń jẹ́ Yorùbá. Ká máa gbé kíní kiri máa ṣe kíní láìsí thorough research. So ẹ má sọ èmi di àfá oní tafsir àfá bí ẹ̀kọ́ máa pàtàn nígbàtí wọ́n fẹ́ bí Ànábì Ìsá 700,000 èèyàn ni ọmọ ni wọ́n bí lóòjọ́ wọ́n ń pa wọ́n. Èmi èso kódà inú tafsir Ibn Kathir ẹgbà tí ó sọ̀rọ̀ Ànábì Ádámà pọ́lọ́ndà ó ní ogun láti sánmà ẹsẹ̀ ẹgùn wá sórí ilẹ̀ báyìí níbi tó gadé Israeliyat lẹ́yìn irọ́ ni.
Ànábì kọ́ ló sọ, Al-Qur'ani kọ́ ló sọ bẹ́ẹ̀. Ànábì Adama wá gùn ní iye 70,000 feet àbí jù bẹ́ẹ̀ lọ. Ṣé sánmà sílẹ̀ ó di 70,000 feet ni? Nǹkan ẹgbà tó lọ́wọ́ ní ibi tú ní ẹsẹ̀ tó gbé sí ilẹ̀ báyìí láìsánmà ó kàn wálẹ̀ straight bẹ́ẹ̀ ni. Ṣé máa pé irú ìtàn títàn táà ń wí nìyẹn. So irú ẹ̀ tó bá wà nínú àwọn onítàfàsírù àágbọ̀n dànù. So kí ló ń jẹ́ Yorùbá, kí ló ti derive orúkọ Yorùbá. So àkọ́kọ́ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ Ya'arubu bun Kahtan bun Yashijubu. Ya'arubu yẹn ní Benin ti yọ Yorùbá, ibẹ̀ ni wọ́n ti yọ Arabu. Because òun la kọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ èdè Lárúbáwá tí wọ́n tó wà yìí. Ó ní Ya'arubu bun Kahtan. Ya'arubu bun Kahtan ọba ni ó jọba ní Yemen. Nígbà tó sì jọba àwọn ìdílé Jùrùhùmù, àwọn ìran Jùrùhùmù jáde látara ẹ̀. Àwọn ni wọ́n padà lo ilẹ̀ Hijaz Mecca. Àwọn Jùrùhùmù yẹn ni wọ́n lò. Inú àwọn ànábì tó jáde látara tí ẹ̀ ní Saliu, Samudawa, àwọn ìran Samudawa, Saliu àti kíni àwọn mẹ́ta, Uhudu àti Samudu àti Sọ́líù, àwọn ìran Samudawa, àwọn tó jáde látara ẹni nínú ilẹ̀ Hijaz ń bẹ. Àwọn èyún ni wọ́n ń pè ní Al-Arabul Aqiha. So Ànábì Ibrahim tó bí Ismaila, Ànábì Ibrahim èyí ṣe Lárúbáwá, ara Iraq ni, ara Babylon ni. Ó ṣe ìjírá kọjá ni, ó ń bọ̀, ìtàn tí ẹ̀ Al-Qur'ani ti sọ fún wa. Lamara al-qamara bazigan qala hadha rabbi hadha akbaru walamma afala qala inni la uhibbul afilin. Tani inni muhajirun ila rabbi sayahdini. Ìjáde ńlé tó jáde ńlé nítorí pé ó tako bàbá rẹ̀. Àwọn èèyàn kan sì ní pé bàbá ẹ̀ gan kọ́. Pé Azara yìí ṣe bàbá ẹ̀ gangan. Tọ́rọ Al-Qur'ani máa ń lo àwọn alfáàsù kan, ibi tí Al-Qur'ani bá ti lo àbí, ó yàtọ̀ sí ibi tó bá ti lo abu, ó yàtọ̀ sí bá ti lo wálídù. So lọ́gọ́ Al-Qur'ani ni ẹ. So Qur'ani ní àwọn ìsìláhátù ẹ̀ tó máa ń lò, tó bá lo abu níbò míì yóò túnmọ̀ bàbá tó bíyàn ń gbà míì, yóò sì túnmọ̀ àbúrò bàbá abẹni tó súnmọ́ bàbá ẹ̀ níran nígbà míì. Tó bá lo wálídù ẹni tó bí gangan nù ni. Al-Qur'an sọ pé ìsìkọ́lá lé àbí kìí ṣe bàbá ẹ̀ tó bí gangan. Kò sọ pé ìsìkọ́lá lè wálìdì yìí. Ya abati àbí kíni lima تتخذ أصناما آلهة إني أراك قومك في ضلال مبين وكذلك نري إبراهيم
إبراهيم ملكوت السماوات والأرض لون سورة مريم يا أبتي لما تعبد ما لا ينفعك ولا يغنيك يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا كذلك يا والدي ẹ̀rí bí tàbí Kùránì ti sọ pé látàkú lè wà lèdè kọ́lá lè wà lèdè yìí ó fi ńlákùnmọ́ bàbá tó bí inú ni àti ìyá tó bí wálìdù ni ó gbé wá. Now ti Ibrahim ni ó kúrò ibi tí mo kàn sáré mo sáré yàbá ni ibi tí mo ń sáré lọ ní pé ó kúrò ó kọjá mẹ́sàrì ọba tó bá mẹ́sàrì ní Exus yẹn òun lọba tó jọba ní ilẹ̀ mẹ́sàrì nílẹ̀ Egypt ń jọ náà òun ìmá rí gbogbo kèrèròbìnrin sójú tóbìnrin tó bá yáyì òun ló wá rí wípé sáárà rí pẹ̀lú Ibrahim ìpé wọ́n fẹ́ kọjá ẹ̀dẹ́ obìnrin ẹ̀mọ́lẹ̀ ẹ̀mọ́jò lọ ok irú obìnrin báwo lẹ́sẹ̀ ànábì Ibrahim fi sọ pé àbúrò òun ni kìí ṣe torí ìyàwó níyàwó lòun máa ń gbà ok ṣe ànábì Ibrahim parọ́ náà ni àni kò parọ́ wọ́n tàn òun pẹ̀lú Sáárà tún tàn so tó bá pè lábúrò rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá pè ìyàwó rẹ̀ dédé ni kò sí rọ́nú ẹ̀ so torí pé ànẹ́bì kan à ní kẹfín ẹ̀ pẹ̀lú rọ́ so àwọn wọ̀nyí wọ́n gbà tó wá kọjá tó filẹ̀ ló fi fún un ní Hajar wọ́n nígbà táwọn èèyàn ò ṣe Hajara ló bí Ismail ibi tí mo ń lọ nù ọmọ Masari Egyptian ni ya Ismail Iraki ni ya ni bàbá Ismail àti bàbá Isiaka so nígbà tán bí Ismail tọ́lọ̀ ń fi rẹ̀ lẹ́kún tínú ilé ò fẹ́ rọgbọ mọ́ sẹ́mọ̀ owú ti dé pẹ̀lú Isiaka tó ń ṣẹ̀ṣẹ̀ bí tí ẹ̀yìn tọ̀hún sì ti dàgbà jù lọ Ismail àti jù lọ so bó ṣe rí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ ní pé àgbàlagbà tó tún áfàgbà bímọ so ìfẹ́ tó ń kó àwọn méjèèjì papọ̀ tó ní sí wọn àti tó kọ́kọ́ jẹ́ bàkúrà ẹ̀ tó jákọ́ bí tó sì jọmọ ìyàwó ara ìyálé tó ṣe kí ní ò fẹ́ gbà á mọ́ ẹgbẹ́ ọmọ yìí àti ọmọ tèmi wọn ní jíjọ wà nú lé o a lè jọ ma gbélé pẹ̀lú ìyá yìí àtọmọ àtòhun tó ń jọ ma gbélé ló fàtà Nábì Ibrahim fi mú jáde so ìmújáde tó mú jáde ló mú lọ sí Ardul Hijaz ń bẹ ní Mẹ́kà torí pé Mẹ́kà ní àrìn kọjá ní àwọn jùrúmù tí wọ́n lò àwọn ti lò bẹ̀ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan kìí ṣe pé wọ́n sì ń lò bẹ̀ wọ́n gbà kọjá lọ sí Sham lọ ṣòwò rihlatu shita'i wa sayf so wọ́n á di pé ó wà ń bẹ̀ ìwà ń bẹ̀ tó wà ń bẹ̀ ni tó mú lọ bẹ̀ ló fi ní pé inni askantu min zurriyyati biwadin ghairi zi zar'in inda baytikal muharram ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم àmọ́ bẹ́ẹ̀ àwọn jùrùmù yẹn tí wọ́n ti lò bẹ̀
àwọn ìran kan ni wọ́n jùrùmù yìí wọ́n pa àwọn wà nú ẹni tó kọ́ Káàbà lẹ́yìn ìgbà tá Nábì Ádámà lò bẹ̀ tí ó kọ́ Káàbà síbẹ̀ táwọn màláíkà ti lò bẹ̀ tí wọ́n kọ́ Káàbà ká Nábì Ádámà tó dé toró ń ṣe déédé Baitul Ma'mur ló fi ń pé banal bayta khalqun wa baytul ilahi madad dahari min sabiqin yukramu ملائكة آدم ثم شيس خليل عمالقة جرهم قصي قريش ونجل زبير وحجاج من بعدهم يعلم àwọn méje tó kọ́ Káàbà nù جرهم yìí wà ń bẹ àwọn jùrùmù yẹn níjọ níran tó kọ́kọ́ lò bẹ̀ àwọn ni al-arabul akiha torí pé awwalu man nataqa bil arabiyya Ya'rub bin Qahtan ẹgbà tí Ismail adé wọ́n gbé síbẹ̀ wọ́n àti yẹ́ ṣe wọ́n kò sí ìyẹn bẹ̀ ni ọ̀gangan bí tó gbé sí ní ìzíbà wá aná lé Ibrahim makana al-bayt ibi tí kọ́mpásì Ọlọ́run ló darí ẹ̀ lọ sí pé ibi tó máa lọ́nu ni ló fi ń ṣàdúrà yí pé inda baytikal muharram toró mọ̀ yí pé kò ìkọ́ baytu ń jóná àmọ́ mọ̀ yí pé ibi tí baytu ní wà nù ni so Ismaila yìí lọ wá bí òun ló padà dàgbà ó fẹ́ yàwó níbo ni yàwó ẹ̀ ti wá ṣe bí inú ran Jùrùhùmù ló fẹ́ obìnrin ìran Jùrùhùmíyà ni ìyàwó rẹ̀ tó kọ́kọ́ fẹ́ ìyàwó tó sì kọ́kọ́ fẹ́ yìí nígbàtí bàbá ẹ̀ wá wò Ànábì Ibrahim wá tó wá bẹ̀ wọ́n wò kò bá ń lé ìyàwó ló bá ọkọ ẹ̀ ń kọ́ olólókó ọdẹ olówá nǹkan táwọn jẹ ìyàwó kò ṣàlejò kò ṣe kẹ́pẹ́ fúrú kan kò ṣe anything pé irú olèlè eléyìí ò lè nǹkan rí ò ní jáde látàrí lè fìrásà ẹ̀ ló bá sọ fún yín pé tọ́kọ ẹ bá dé sọ fún yín pé bàbá kan wà o báyìí báyìí bàbá òun ti rí o kọ́ wá sọ fún yí pé ẹnu ọ̀nà ilé rẹ̀ yóò dá kó change ẹ̀ kó pààrọ̀ ẹ̀ pé àtàbátù béèkì ẹ̀ ẹni pé kí ní frémù lé ẹnu ọ̀nà lé ilẹ̀kùn àbáwọlé kó change ẹ̀ òun ó jíṣẹ́ fún bàbá lọ ìgbà tó dé ìyàwó jíṣẹ́ bàbá kan wá bí báyìí lórí arúgbó báyìí ní ìkíní ó sì dé ó béèrè rẹ̀ in tó ránun kalẹ̀ fún ẹni pé ó sọ pé ẹnu ọ̀nà ilé yóò àwọn olóhun ti gbọ́n tó wíyẹ ló bá kọ ìyún ni ìyẹn ò bímọ fún ó wá fẹ́ mi Jùrùhùmíyà mi náà ló tún fẹ́ ìgbà tí bàbá ó padà dé tó rí yẹn tó dé kò tún bọ́kọ nlé kò bọ́mọ rẹ̀ nlé ló bá bá obìnrin yìí aráàbò ni olóhun ìyàwó baálé rẹ̀ ń kọ́ ó ní ó lọ jáde lọ òun bá ṣe pẹ́pẹ́ ń fúrú ó sáré lọ ó bomi ó ṣe kíní ó tọ́jú bàbá èmi ń lọ tí tó bá dé sọ fún wípé bílẹ̀kùn fẹ́rẹ́mù ilé ẹ̀ ṣe wà yí àbáwọlé rẹ̀ ó dá o kó fi ilẹ̀ kó má pààrọ̀ rẹ̀ so Jùrùhùmíyà yìí ló bímọ fún ọmọ mọ́kànlá àbí méjìlá ló bí àwọn mọ́kọ̀ọ̀kànlá àti méjìlá àwọn ni wọ́n di Qabailul Arab so àwọn yẹn látọ̀dọ̀ yẹn ìtorí pé Jùrùhùmíyà yẹn àrọ̀bíyà lòun
Ismaila kìí ṣe Arab náà fi ń pè ìran yẹn ní al-Arabul Musta'ariba, àwọn lárúbáwá tó di lárúbáwá, torí pé ìyá tó bí Àdìnáànì tó bí gbogbo wọn lọ bẹ́ẹ̀ tó fi wá dórí Ànábì lárúbáwá ni. So Yàrúbù yẹn ibẹ̀ ni Yorùbá ti jáde nílẹ̀ Yemen, torí pé ẹja ni wọ́n ń pa, ará Yemen ẹja ni wọ́n sábà pa, etí odò ni wọ́n wà. Ẹja tí wọ́n ń pa ní ló sún wọn káàkiri ni wọ́n fi lọ East Africa, ètè tí Africa, East Africa yìí náà fi pọ̀ lọ East Africa, náà fi wọ East Africa. East Africa tí àwọn ará Yemen Lárúbáwá wọ̀ ló bí èdè Swahili. So èdè Swahili, èdè Lárúbáwá ló ń jẹ́ Swahili, coastland àbí kí lẹ́ ń pè, òun ni Swahili. So bá ṣe ń fọ́n ká ní ẹ̀tọ́ ń dé kíní tí wọ́n ń dé èdè Swahili yẹn títí dọ̀lá lẹ máa bá almost about 70% yẹ Arabic purely. Èyí tí wọ́n ń pè muallimu lédè Lárúbá ni wọ́n fi ń pè Tanzania ìyérèrè ní muallimu. Kí náà ń pè muallimu ní Lárúbá? Teacher náà ni wọ́n ní èdè Swahili, teacher ni ó pè muallimu tí ó yàtọ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá rí àwọn èdè míì tí ó bá jáde nínú àwọn èdè wọn, tí wọ́n bá ń sọ̀rọ̀, ẹni tó bá gbọ́ Lárúbá ni ó máa píkì pé Arabic lélẹ̀ tí wọ́n lú rárá. So àwọn tó kọjá sí láti bí tí odò kan máa wé odò kiri, làwọn tó kọjá sí tí odò Nile tí wọ́n fi sọ̀kalẹ̀ lọ tán fi désàlẹ̀ ní Aswan tí wọ́n fi ń jẹ́ Nuba, ìran kan ní tó jáde dóò náà jáde láti Yemen. So tàwọn tápà tó di Nuba náà wọ́n ń pè Nupe. So táwọn èyí ń bá kọ́ wípé kíní kìí ṣe ń gbà tí wọ́n dé ibi tí wọ́n wà ní ìsìn ní Niger State, Nupe ibẹ̀ ló wá bí Yorùbá, ibi tí so ẹ̀yìn o níbo ní gbogbo kálukú wà tí wọ́n sọ̀rọ̀ sáwọn ilé. Ẹni tó kọ kalẹ̀ ó kọ níwé ni ẹ lọ wá, ó pè ní how Yoruba people originated from Nupe. Ìwé ìtàn ni ó dẹ̀ kọ síbẹ̀, ó sì fà àwọn fact ẹ̀ síbẹ̀, ó tún wá rí fà sáwọn òpìtàn Yorùbá gẹ́gẹ́ bí Professor Saburi bí Yorùbá kú àti Professor Sowande àbí kí ni wọ́n pè, gbogbo àwọn wọn ni ẹnìkan kan ò ṣe Professor Saburi bí Yorùbá kú, òun sáìtì Professor Saburi bí Yorùbá kú wípé ó kún pẹ̀lú wípé Nupe ni àwọn ti wá, Nupe ni Yorùbá ti dìde. So Sowande náà ó sáìtì Sowande, ó sáìtì Àjàyí, Ayọ̀ Àjàyí historian, ó sáìtì ẹ̀ pé gbogbo àwọn eléyìí ó sáìtì reference wípé wọ́n gbà wípé Nupe l'origine Yorùbá. So tẹ́mi bá wá ń sọ̀rọ̀ nísìn kí lábọ̀rọ̀ wá máa takò èmi pé kémi má sọ̀rọ̀. So ṣe bí àbí various theory nínú history Yorùbá bó ṣe wá yẹn ló dáa, àbí kí Yorùbá jókòó kẹ́ yọ fiction kúrò, kẹ́ yọ mythology kúrò, kẹ́ mú original, otherwise pẹ̀lú mythology yẹn làwọn tó bá fẹ́ wọlé máa sọ̀rọ̀ míì sí, wọ́n á dẹ̀ máa rí gbé wọlé. Ẹ wá ní dispute yẹn, ẹ lọ bá wọn yẹn jà.
èmi tí mo sọ pé ilẹ̀ ibìkan yìí ṣe ilẹ̀ Yorùbá ṣé mi ni mo wá fẹ́ so empire Yorùbá dà empire Ọ̀yọ́ dà ìwọ̀n ọmọ kan tán ń pè lẹ́ empire ni òyìnbó gbọ́tàn Yorùbá kò sí mọ́ Yorùbá nù kankan títí tó òyìnbó fi wọ Nàìjíríà yìí bẹ́ẹ̀ni àwọn ìtàn àwọn empire tó rinlẹ̀ láyé tó wọlẹ̀ tó ṣe láyé ní gbogbo West Africa yìí Songhai empire gbogbo ayé ló mọ̀ gbogbo ìtàn ló kọ kalẹ̀ Songhai Mamlakatu Songhai empire then Mali empire Borno empire Ghana empire imtidadu wọn Ghana empire láti gbogbo Borno lọ títí tó fi dé Ivory Coast embolo empire Aláàfin ti bẹ̀rẹ̀ embolo dé empire Ọ̀yọ́ empire Samuel Johnson ló kọ́kọ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ empire kò sínú tàn Mali empire ó gbajúmọ̀ tó yá pé nínú ọba tí Mali empire produce ní Mansa Musa the richest man in the whole universe tó worth $800 billion àbí trillion more than that ní owó tó ní ó rìn lọ Mákà ni ó kó èèyàn lọ ó sì kó góòlù dání lọ ni so àwọn orúkọ ni ẹ sọ empire Ọ̀yọ́ níbo ló ti bẹ̀rẹ̀ níbo ló parí sí ká máa sọ pé Yorùbá máàpù Yorùbá lọ ó dé Benin ó dé Ghana ó dé Ivory Coast mọ̀ nǹkan tẹ́ ń sọ ni yes gbogbo Yorùbá tó wà nínú Benin ń bẹ̀ lájàṣẹ́ gbogbo wọn ni wọ́n níbi tí wọ́n ti wá àwọn tó wá láti Ìjẹ̀bú wá àwọn tó wá láti Ìlọrin wá tí wọ́n padà tẹ̀dó síbẹ̀ tí wọ́n dọmọ Benin wọ́n ṣòwò lọ ni àwọn tó lọ Ivory Coast ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ìjìgbò ni wọ́n kálukú wọn ló mọ́lé rárá so ilẹ̀ jùlá nílẹ̀ Ivory Coast èdè jùlá ni wọ́n ń sọ láwọn tó nílẹ̀ Sierra Leone dẹ̀ ní tẹ́bá ń lọ Sierra Leone pé kìníkan àwọn tán kó lẹ́rú láti Nàìjíríà ń bí láti ilẹ̀ Yorùbá ń bí tí wọ́n ń kó wọn lẹ́rú lọ sí Brazil tí wọ́n ń kó wọn lẹ́rú lọ sí Amẹ́ríkà tí ogun ẹ má kó ẹrú mọ́ tó dé báwọn tí wọ́n ti kó wọn sínú ọkọ̀ tí wọ́n dà wọ́n lẹ̀ ní Freetown àwọn nìran ẹkú àwọn ìran ẹkú ṣe ẹ̀mọ̀ ẹ́kẹ́ Yorùbá ló wá ẹ̀ká àsán ẹkú kìíní o náà fi ń pè wọ́n ní ìran ẹkú so àwọn ìyẹn wọ́n dàgbà síbẹ̀ wọ́n dìbẹ̀ ní tí wọ́n ṣe kìíní wọn àwọn míì padà wálé inú àwọn tó padà wálé ni Àjàyí Crowther inú àwọn tó padà wálé ni Samuel Johnson ọmọ ẹrú ni wọ́n so ṣé ilẹ̀ Yorùbá ló débẹ̀ ni àbí àwọn tán kó lọ tí wọ́n kàn dà wọ́n síbẹ̀ wọ́n bá sì ń sọ pé ilẹ̀ àwọn dé Brazil empire yóò dé Brazil torí àwọn ẹrú tán kó lọ Brazil làwọn èyún ní náà tí wọ́n kó wọn lọ sóko òrèké tí wọ́n lọ ṣiṣẹ́ so ká má wá ṣe kí ní pé dákẹ́ o ẹ má sọ̀rọ̀ Yorùbá o sacred ni ṣe nǹkan èèwọ̀ ni so nǹkan tá ń sọ yìí ṣé kìí ṣe mímọ̀ ni so báwo la ṣe fẹ́ dákẹ́ lórí mímọ̀
báwo la ṣe fẹ́ gba ustura àwọn mythology tí ó lọ myth tẹ́sìn wá sì sọ pé ká kọ́ kalẹ̀ káàkàrá so tàbá ipé ókè kíní tí kínílẹ̀ ń pè ká má lọ ká má ya ká má ṣe ẹni tó bá fẹ́ ya kó lọ ya but nǹkan tá ń sọ fún yín ni wípé tí ò bá gbọdọ̀ jókòó lórí gbogbo àwọn tó ń pariwo ẹ̀yà ẹlọ kí yóò bá lọ Oòduà nation kíníkan mo sọ fún yín pé ọ̀tá Yorùbá ni wọ́n ẹni ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní wípé ẹlòmíì politics ni àwọn politician àwọn failure àwọn tó ti faili tí wọ́n wọ́ ti anything nínú ìbò owó dẹ̀ ti pọ̀ owó ti wà ń ta lọ́wọ́ wọn rẹpẹtẹ so wọ́n sponsor àwọn èèyàn pé ẹ̀dàrú ẹ̀dà gbogbo ẹ̀rú ṣe bí kan nú wọn nínú àwọn politician yìí ló ń sọ wípé àwọn Fúlàní Usman Danfodio Empire ni wọ́n fẹ́ gbédékò mi ò ní dárúkọ ẹ̀ bọ́tí ẹmọ̀ ẹlẹ́nu wèrèwèrè kan báyìí ni politician ni gbé ẹnìkan tó ní skọ́skọ́ lórí báyìí lóhun so kò mọ̀ nǹkan tó ń sọ irú ẹ̀ ó tún sọ̀rọ̀ ìsìláàmù wọ́n sọ pé àwọn kan ṣíà súnní kí ni wọ́n mọ̀ ń pa ṣíà kí ló mọ̀ ń pa súnní kí n tí ẹ́ èyí ṣe mùsùlùmí àwọn ẹ̀yẹn náà ń sọ pé Nàìjíríà zoo ni kìníkan ókè zoo ni zoo òun ló bí ẹ òun ló fún ẹ lóúnjẹ òun ló tọ́ ẹ lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló ti rówó ibẹ̀ ló ti náwó nínú zoo tó wà ta dẹ̀ má play into their hands òun lè mí òun ni mo sọ so ọ̀rọ̀ tí mo ń sọ yìí yóò ṣiṣẹ́ kù ilal abad sayazkuruni qaumi idha jadda jadduhum wa fi laylati adh-dhalma'i yuftaqadu al-badru sayazkuruni qaumi idha jadda jadduhum tí wàhálà bá mú wọn dọ́rùn tán pátá wọ́n rántí ọ̀rọ̀ tí mo ń sọ yìí wà fi laylati adh-dhalma'i tó bá di lálẹ́ tó kùnkùn bá ṣe birikiti tó tí ó sí oṣù ń ta tí ó sóṣùpá ń ta ìjọ náà láàmà yìí pé kò sóṣùpá nínú covid tó kọjá lọ yìí ẹ̀yin Yorùbá lẹ jáde lẹ́kọ̀ọ́ yìí EndSARS lọ́rin tọ́lọ́pàá ṣe dà èmi èyí tí èmi pẹ̀lú wọn mi tí ẹ fẹ́ ní mi kí n fẹ́ ní encounter kankan pẹ̀lú wọn àwọn tó dáwà ń bẹ́ o ọlọ́pàá dáadáa bọ̀tọ̀ ọlọ́pàá Nàìjíríà ó bàjẹ́ débi wípé tàbá máa wá ẹni tàbá máa ráwọn tó dá bóyá 10%. Ya farabalẹ̀. So EndSARS apariwo ẹ̀ kò sẹ́ni tó ní kán má protest tí a bá rí nǹkan tí ó tẹ́ lọ́rùn democracy láwà so protest èyàn lè protest but kò sí protest kan
ní advanced country tí wọ́n fi bà nǹkan jẹ́. So abọ́ta ẹ wo gbogbo nǹkan tí wọ́n bọ́ tí wọ́n ṣe. So tí ìwọ tó ń sọpọ́ọ̀tì ipé kọ́lọ́pàá kúrò ń ta kọ́lọ́pàá ṣe kìíní àjásí pé criminal ni. Bí wọ́n ṣe burú tí wọ́n dá yẹn ẹnu ipé wọ́n ti ẹ̀wà ń ta yóò kọ́ bu aburú àti wà bàjẹ́ díẹ̀. But infilatul am kí gbogbo ẹ̀ kí kó má sí security mọ́, kí gbogbo ẹ̀ kàn dojúrú kó bọ́ sí anarchy. Lè tó yá sí pé fátírà yẹn ẹ wo iṣẹ́ àìmọye àwọn tí wọ́n ṣiṣẹ́ ogun wọn tí wọ́n lọ dáná sun gbogbo nǹkan wọn tí wọ́n bà nǹkan jẹ́. Ṣé SARS làwọn yẹn ni? Ókè gbogbo nǹkan tó àlékò yìí tí Èkó lè fi ṣe fáàrí tẹ́kò jẹ́ kan núlẹ̀ Yorùbá àbí tẹ́ bá sọ wípé Èkó yóò sí núlẹ̀ Yorùbá mọ́. Monuments tí ó sí ìlú mi kò sí state mi, ṣé àwọn èèyàn ò envy yìí? So wọ́n dẹ̀ ń lò yìí, àwọn Ìgbò ń lò yìí ipé ẹbà jẹ́ ọyẹ kún wọn ipob wọ́n fẹ́ lọ so kí Yorùbá náà máa lọ. Ṣé ẹ mọ̀ pé Ìgbò ń tàn yìí? Ìyà tí Ìgbò fẹ́ gbẹ̀san lára yín òun lẹ́ ń kó sí yẹn. Èyí tí Ìgbò fẹ́ gbẹ̀san lára yín tẹ́ jókòó kẹ́ ronú. So tí Ìgbò lóun fẹ́ lọ wọ́n gbé ipob wọn kalẹ̀ wọ́n ṣe nǹkan rẹ̀ ń jọ àkọ́kọ́ sí region wà kóyìnbó tó lọ kí a tó gbòmìnira àtìgbàtà gbòmìnira tán. Ṣé bí gbogbo kálukú ilẹ̀ Yorùbá yìí Awólọ́wọ̀ ó béèrè fún wípé kí region kọ̀ọ̀kan dúró kí ó ní autonomy tí ẹ̀. Òyìnbó dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún yín ó sì gbé kalẹ̀ north dúró region ẹ̀ẹ́kan wà ní kíní ni. So north ní nǹkan tó ń ṣe owó tó bá pa owó tó ṣe ló fi ń develop state ẹ̀ ló fi ń develop region ẹ̀. Ní west ń bí owó tí western region bá pa ó fi develop western region. Wọ́n lè lọ yáwó, wọ́n lè lọ gbowó ń ta, wọ́n lè lọ negotiate ń ta gẹ́gẹ́ bí region. Kí ni Ìgbò ṣe fún Yorùbá nígbàtí wọ́n dìbò tán? Tó yá pé kò sí gẹ́gẹ́ bí parliamentary system, kò sí clear cut victory fún party kankan àfi kí wọ́n májì papọ̀ lẹ́fi lè ní majority nínú house nínú parliament. Kí làdéhùn láàrin Awólọ́wọ̀ àti Zik? Tó yẹ pé àwọn ni wọ́n fẹ́ kárí, àwọn ni first second. Zik papọ̀ mọ́ Haúsá. Ẹ dákun, ìṣe wo ló ń da Ìgbò papọ̀ mọ́ Haúsá tẹ́lẹ̀ wá látẹ̀yìn? Yorùbá pẹ̀lú Haúsá yìí láti ìjọ ń bọ̀ dáadáa. Haúsá ló ń jobi, Yorùbá ló ń gbìn. Ayakumullah. So gbogbo ilẹ̀ Yorùbá ìkòsíbí tẹ́ẹ̀sì rírí sábọ́ngèrì táúsá máa dúró tí wọ́n bá ń kọjá lọ sí Ghana níbi wọ́n lọ ṣòwò, wọ́n fẹ́ lọ kó obì gbàǹjà, obì àbàtà mọ́ra wọn tí wọ́n lọ
gbogbo àwa abágége yìí ní ọ̀pọ̀lọpọ̀ bí ààyè lókó bí ṣẹ́ẹ̀dì níbi rélúwé ń bẹ ni wọ́n ti ń di obì tí rélúwé ń gbé lọ sí north. bẹ́ẹ̀dé Ìbàdàn ẹ̀bà sábó Haúsá ló à ń bẹ̀, bẹ́ẹ̀dé Ṣàgámù ẹ̀bà sábó Haúsá ló à ń bẹ̀, bẹ́ẹ̀dé Kòyí, bẹ́ẹ̀dé kíní Abẹ́òkúta. So tó fi hàn yí pé kóyìnbó tó dé ní ìtajà rajà ló ti ń dà wá pọ̀. Sọ̀ṣẹ́rù ẹ̀ ló ń dà wọ́n pọ̀ pẹ̀lú Ìgbò. So ó sì tẹ́ Haúsá lọ́rùn kó bá Yorùbá ṣe ju kó bá Ìgbò ṣe lọ. Fáàtì là ń bára aṣọ. But kí ni Zik ṣe? Ó lọ papọ̀ mọ́ wọn, ó já ó lọ́wọ́ jù sẹ́gbẹ́ kan, ó tàn ó hàndì ẹ̀, òun sì lọ, wọ́n lọ ṣàláyànsì. So ó tẹ́wọ́ gba presidency yẹn tó yá sí pé ceremonial, ó sì tẹ́ lọ́rùn. With the hope yí pé àwọn Haúsá yìí ẹ̀kan náà làwọn máa override wọn níjọ́ náà lọ́hùn. Fíkra Ìgbò nù ní kò síran bàntún ayaka ẹjẹ́ ká ayà yẹn. Inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum inda Allahi